Ẹ kú dédé ìwòyí o. Ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́-yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ́falẹ́yẹ. Ilé-ẹjọ́ gíga àpapọ̀ ti ìlú Àbújá ti so àjọ elétò ìdìbò Independent National Electoral Commission (INEC) lọ́wọ́ kò láti má ṣe gba èsì ìpàdé gbogbogbò ti àwọn ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ti ọdún yìí (Outcome National Convention of PDP 2025) wọlé rárá. Adájọ́ James Omotosho ni ó ṣe àtẹ̀jáde àṣẹ yìí ní ọjọ́ Ẹtì nígbà tí ó ń gbé ètò ìdájọ́ rẹ̀ kalẹ̀ lórí ìpàdé náà. Ó wáá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé ìdájọ́ yìí kò ṣẹ̀yìn bí ẹgbẹ́ òṣèlú PDP ṣe kùnà láti ṣe àmúlò àwọn ètò ìlànà àti òfin tí ó yẹ fún irú ìpàdé náà, àti pé ẹ̀rí tí àwọn elétò ìdìbò fún adájọ́ ṣe àfihàn rẹ̀ wípé àwọn ìpínlẹ̀ ti àpapọ̀ tí ó yẹ kí irú ìpàdé náà ti wáyé ni wọn kò ti fẹ́ ṣe rárá, èyí tí ó ti lòdì sófin àti àwọn ètò ìlànà mìíràn tí wọn kò ṣe àmúlò rẹ̀ rárá. Adájọ́ Omotosho wá gba àwọn nímọ̀ràn láti tètè yanjú gbogbo ìgbésẹ̀ tí ó yẹ kí wọ́n gbé àti ètò kí ó tó di pé wọ́n tẹ̀síwájú pẹ̀lú ètò ìdìbò wọn. Àwọn ọmọ ẹgbẹ́ tínú ń bí tí wọ́n ń pe ẹjọ́ ní àwọn alága ẹgbẹ́ òṣèlú PDP ti ìpínlẹ̀ Imo, Austin Nwachukwu, Ama Abraham Nnana, alága ìpínlẹ̀ Abia, àti Tuna Allah George, akọ̀wé PDP Gúúsù ti Gúúsù. Àwọn náà ló sọ pé kí ilé-ẹjọ́ kí ó so ẹgbẹ́ lọ́wọ́ kò láti má ṣe jẹ́ kí ìpàdé àpapọ̀ wáyé ní ọjọ́ tí wọ́n dá, èyí tí wọn yóò ṣe ní ọjọ́ 15 àti ọjọ́ 16 oṣù kọkànlá November 15 àti 16 ọdún 2025. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn Daily Post. Ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) ti wá sọ gbangba jáde síta wípé ìdájọ́ ilé-ẹjọ́ gíga àpapọ̀ kò lè dá ìmúrasílẹ̀ ìpàdé àpapọ̀ ẹgbẹ́ àwọn dúró, èyí tí àwọn ti ṣètò rẹ̀ sínú oṣù kọkànlá November. Akọ̀wé ẹgbẹ́ fún gbogbo ọmọ ẹgbẹ́ lápapọ̀, National Publicity, ti jẹ́ kí ó di mímọ̀ ní Ọjọ́bọ̀ lẹ́yìn ìdájọ́ ilé-ẹjọ́ wípé ẹjọ́ tí ilé-ẹjọ́ dá dàbí àbùkù fún ètò ìjọba àwa-arawa ti orílẹ̀-èdè Nàìjíríà, nítorí pé lẹ́yìn rẹ̀ ni ẹgbẹ́ òṣèlú PDP tún tẹ̀síwájú nípa ṣíṣe ìgbáradì fún ìpàdé àpapọ̀ convention wọn, tí wọ́n sì tún sọ wípé àwọn ń lọ sí ibi ìpàdé àpapọ̀ ti ẹgbẹ́ àwọn níbi tí àwọn yóò ti yan àwọn olórí ẹgbẹ́ tuntun mìíràn tí yóò máa darí ọkọ̀ ẹgbẹ́ sí èbúté ògo fún ọdún 4. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn Daily Post bákan náà. Amúgbálẹ́gbẹ̀ẹ́ àgbà pàtàkì tẹ́lẹ̀ rí former senior special assistant sí ààrẹ àná Muhammadu Buhari lórí National Assembly matter, aṣòfin Babájídé Ọmọwúrà ti kéde síta wípé àfojúsùn àti ètò ìlànà òun Vision and Policy Blueprint yóò mú àyípadà ọ̀tun bá ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n bá yan òun gẹ́gẹ́ bí gómìnà nínú ètò ìdìbò gómìnà ti ọdún 2026. Ọmọwúrà jẹ́ ọ̀kan lára àwọn olùdíje 13 tí wọ́n fẹ́ gba ìwé àṣẹ tíkẹ́ẹ̀tì ti ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC), èyí tí yóò wáyé ní ọjọ́ 8 oṣù kẹjọ ọdún 2026. Ọ̀rọ̀ yìí ni ó sọ di mímọ̀ fún àwọn akọ̀ròyìn ní ọjọ́ Ẹtì ní ìlú Òṣogbo. Ó tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé òun ní ìpinnu fún ìpínlẹ̀ Ọ̀ṣun tí òun yóò sì tún ọrọ̀ ajé wọn ṣe ní àwọn abala bíi ètò ìdárayá, iṣẹ́ àgbẹ̀, ètò ẹ̀kọ́, ohun amáyédẹrùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó tún wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú iṣẹ́ àkànṣe bíi píparí ibùdókọ̀ ọkọ̀ òfurufú ti ìdó Ọ̀ṣun àti àwọn iṣẹ́ àkànṣe pàtàkì mìíràn. Ètò ìlànà òun yìí kò yọ kíkojú ọ̀wọ́n gógó oúnjẹ sílẹ̀. Ìròyìn yìí náà ló tún ṣe àfihàn bí àwọn olùdíje wọ̀nyí ṣe ń bá àwọn olórí alákòóso ìgbìmọ̀ ẹgbẹ́ ṣe ìpàdé kíkankíkan kí wọ́n bá lè rí àtìlẹ́yìn gbà lọ́dọ̀ wọn fún ètò ìdìbò alákọ̀ọ́bẹ̀rẹ̀ primary election tí ó ń bọ̀ lọ́nà. Ìwé ìròyìn Punch orí afẹ́fẹ́ ṣe àkọsílẹ̀ ní ọjọ́ Ìṣẹ́gun wípé agbẹnusọ tí ó ṣẹ̀ṣẹ̀ kúrò nípò ní Ọ̀ṣun State House of Assembly, Ọ̀gbẹ́ni Timothy Owóẹ̀yẹ, ni ó darí ìrìn ìṣọ̀kan AMBO, èyí tí ẹgbẹ́ ìpolongo ti Managing Director National
Inland Waterways Authority ọ̀gbẹ́ni Bọ́lá Oyèbánjí ṣètò rẹ̀ láti fi rí àtìlẹ́yìn gbà fún ipò ìdíje gómìnà. Owóẹ̀yẹ wá sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé náà wípé ẹgbẹ́ òṣèlú APC yóò wà ní ìṣọ̀kan láti fa ẹnìkan kalẹ̀ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀bẹ̀ fún ètò ìdìbò ti ọdún 2026. Ó tún wáá fi ẹ̀mí ìmoore rẹ̀ hàn nípa gbígbóríyìn fún ààrẹ orílẹ̀-èdè yìí, Ààrẹ Bọ́lá Tinubu, bí ó ṣe fún àwọn láàyè láti ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olóṣèlú kí àwọn bá lè darí orílẹ̀-èdè yìí lọ́nà tó dára. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Àwọn agbébọn ti jí oníṣègùn òyìnbó medical doctor tí ẹnìkankan kò tíì mọ̀ ní agbègbè Gbùàgù, Nnewi ti ìjọba ìbílẹ̀ Nnewi, Àríwá ní ìpínlẹ̀ Anambra. Agbẹnusọ ọlọ́pàá ti ìpínlẹ̀ náà Tochukwu Ikenga ni ó sọ̀rọ̀ yìí di mímọ̀ ní ọjọ́ Ẹtì, ṣùgbọ́n kọmíṣánná ti iléeṣẹ́ ọlọ́pàá CP Ikioye Orutugwu ti pàṣẹ fún ìwádìí ibi tí wọ́n gbé ẹni tí wọ́n jí gbé náà lọ sí àti ẹni tí ó jí dókítà náà gbé. Ikenga ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé kọmíṣánná ti sọ fún gbogbo olùgbé agbègbè náà láti farabalẹ̀ kí wọ́n fojú sílẹ̀ káàkiri nítorí pé ìfọwọ́sowọ́pọ̀ wọn ni yóò jẹ́ kí wọ́n ta àwọn lólobó tí wọ́n bá rí àwọn nǹkan tí ó lè ran ìwádìí àwọn lọ́wọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Ìròyìn Lerefe Toni kò ní jù báyìí lọ nítorí wípé kí n lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn Lerefe mìíràn láṣẹ Èdùmàrè. Má ṣe aláìlọ́kàn sí YouTube channel Ìròyìn Lerefe. Kí ẹ jọ̀wọ́ kí ẹ bá mi subscribe, kí ẹ sì tún bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀, kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn Lerefe síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.